Ẹja ọkùnrin sẹ́dẹ̀ wúwa sẹ̀ ọ̀sẹ̀ náà ọkùnrin wọ́n náà wọ́n sẹ́dẹ̀ wọ́n bá sí náà kókó rẹ̀ náà wọ́n mú. Yàn sẹ́dẹ̀ wọ́n bá sẹ́ sàpọ̀ máa soso wọ́n sẹ́ wọ́n bá sọ máa ń sáré máa náà kókó àríwá rẹ̀. Jọ ọ̀sán náà ń wáyé ẹnu ọdún kọ̀tún náà mímu ọ̀yà akáwé lòlù. Sọ́wọ́n sáànà ọ̀nùmọ̀ ẹnu wọn ni tó àṣìṣe náà ta kọ́tún àṣìṣe mẹ́lẹ́ ayé nǹkan sanu àti wọn kọ́tún àbọ̀. Sísèrè tó bá wọ ọ̀rùn lọ́pẹ́ yìí ẹni bá fún pè. Sèjọ́ sẹ́nu nù. Jean yóò dàm so jaso na sábẹ dàda sí ẹyẹ gyina hɔ sẹ mura n'alẹ ọhún sábẹ ọba sẹ ẹkọmá sẹ mmaa ọbúkọ àlọrẹ rẹ sẹ mura ní asẹbẹ akókò ọkọlá ẹdíjẹ nínú sisi. Sebab kata kami, kata sebab itu dia kuasa sedang biasa. Yang minum jama ya tu, minum jama ya dia jah. Dia kerja di biasa ben. Jom, sebab ya, orang orang ni, orang bangsa baru ni berjuang. Biasa dia suka kata tu. Sebab ya, dia orang boleh suka nama dia. Sebab ada dua musuh, sebab ada biasa wọ. Ọ̀sẹ̀ ní ẹ̀pẹ́ mu bẹ́ka ọ̀rọ̀ ní dìá káwọn èso ọ̀bẹ́dùn. Ọ̀sẹ̀ ní ẹ̀sẹ̀ wọ́n ní dìá. Sẹ́ni bá àbúpim ẹ̀nà yẹ ẹ̀sẹ̀ sáyẹn ẹ̀nà ọ̀dẹ̀ tí wọ̀. Sàpàmà sẹ́wọ̀ òbí ẹ̀mẹ́ka àmọ́. Sísẹ́ ní ọjọ́ ẹ̀mọ́ mi. Sàpàmà sẹ́ ẹ̀wọ̀n ní ẹ̀rọ ìṣẹ̀ṣẹ̀. Ọ̀sẹ̀ bá fẹ́ ọ̀nà ọ̀rọ̀ kánikà yìí ó lè ká yìí wọ́n ti ṣe sọ́nù ní asàpàmà sẹ́ pọ̀. Sọ́nù ọ̀nà ní bá ẹ̀nà pàpàpàpàpàpàpà. Sọ́nù ní bá dẹ̀ bíà. Jom. Sọ́nù ní kọ̀sán ìmọ̀ ká kyerẹ́ ní sẹ́ nínú adìẹ ẹ̀kọ́ sùn ní wọ́n ti dẹ̀ bìdẹ̀ náà fúra kọ́ bẹ̀rẹ̀ ní ẹ̀rọ ẹ̀sìn bí ebi tó bìí mọ́ àmukọ́. Jom. Ọ̀sán sẹ́bi nánà ẹ̀yìn bẹ́ẹ̀ ọ̀tún họ́ pẹ̀lú àwọn ọmọ ní ẹ̀ pẹ̀lú fún ọmọ tó fi bí wẹ́ yẹ fẹ́ dánù ẹ̀wọ̀n ẹ̀bì. Sọ́nù ọ̀sán ẹ̀dùn kọ́ ha sẹ́nu kọ̀kọ́ yẹ. Ọ̀sìn sọ́nù sọ ẹ̀dùn ọ̀rọ̀ sọ ẹ̀dẹ́ bí sẹ́nu sàtúnà ní bìá èyí bí kọ́ni bìá ẹ̀ sáré tiẹ̀. Jom. Sìnìyàn yẹ bíá oyè bíá mọ̀nú ìhùsẹ̀ ìṣòro ìdúró lọ́wọ́ ọ̀pọ̀ ẹni máa ń sà lẹ́sà ní ọkọ̀ bíá no ó ti rí nìyí. Jom sọ èyí fẹ́ mi fúlé sàpàmà ṣe àbùkọ́m sọ̀bọ̀n tó bá wà láwọn ọ̀rọ̀ ọ̀gá fúkì àṣẹ ẹ̀rọ mi náà yẹ sí. Ọ̀sẹ̀ àwọn ọmọ kúrò àbíjọ́ ọ̀sẹ̀ bí wọ́n ọ̀dọ́ gbogbo wọ́n fà sá fúnfún ilé mìíràn pẹ́ ọ̀sẹ̀ ní kò lè jí akọ̀ fi àǹsà àkọ̀kyẹ́ náà sẹ́mu àǹsà ọ̀mọ̀nà ní ìyá akọ̀ ànàbí ẹ̀rọ ìjọba ìgbà nǹkan ní àkọ́mọ̀ nàná. Wọ́n yóò sọ̀rọ̀ ẹ̀bí tí wọ́n gbé bá sọ̀rọ̀ ẹ̀bí ọkọ̀ ìgbàra oníjà òye bẹ́lẹ̀ tó ń sànù. Yọ̀ọ̀ sí ọ̀sẹ̀ tó bẹ́ẹ̀ nà kọ̀ọ̀rọ̀ yìí wọ́n bá ti sáà sọ̀rọ̀ ọ̀sẹ̀ nǹkan sọ̀rọ̀ ọ̀dọ̀ yìí wọ́n ti sẹ́kà tó nà nídìí à. Yọ̀ọ̀ dẹ́bi yọ̀ọ̀.
Jom. The back of the dirty influence the way because we are not doing. Now, the power of the still nine, not of one number, and you are the deal to see. To one of our more coin, or see which of the transaction was that. So, I will be not with them at the money. So, what the back? The Kwanzaa, you put on pay. Or so, but I don't know about the police here. Jom, or so bad, was a champagne, then I was a main of him. Penny was there even a penny and son of water. So, but the Samuel was open as well, a penny, son of water. Jom, was all down, or no, the money you knew, it was here. So, one about was I was making so many money. Jom. Singa na ekyia ahenema mmota na lewo mu tibodero eno na de jopede na asabe de mo ka ni na ekyia sabe mmota susu mu agudo wo mu sanate Samba lati ba ile fase na bodon o de nitu kwan o de ti aso ko ya ho o de nko bi na mo ko papa ho tibode o ko so de se o bi aso saka Zio was over the back of her name. What was I saying? You mean to get another later? So what comes out to the year? Was a catch on me. We're glad to drink a grandpa and I will drink a catch on me. What was our own repet? Sound of where? What was a catch on me? Sound of where? Zio said. Wọ́n fọwọ́ fọwọ́ ló pẹ́pà ní so fi sẹ́ ẹ̀jẹ̀ ló wọ̀ ọ́ tí wọ́n fọwọ́ ló pẹ́pà ní so ẹ̀jẹ̀ ló wọ̀ ọ́ ti. Ṣé ọba bẹ̀rù ha ẹ̀dá ọ̀fọ̀ máa ń lé mi nìyá ẹ̀dá ẹ̀kyẹ́ ọ̀dọ́ mu ọkọ̀ sí ẹ̀kyẹ́ ọ̀hún ní abẹ́ ẹ̀nẹ́ ọ̀dọ́ nkọ́ ọ̀dọ́ ẹ̀ṣẹ̀ wọ́n sá dọ́kọ̀ tó ṣe àfọ̀gbà sí ẹ̀ nígbà yìí. Yóò wọlé ní ẹ̀ṣin náà yìí ọ̀sẹ̀ àbúrò àwọn ọmọ sábẹ̀ afẹ́ṣẹ́ àwọn ọjọ́ pẹ̀lú ìlànà ìbẹ́yì àpò ìlànà ìbẹ́yì tó lọ́wọ́ yìí ní ìlànà àwọn olùmí. Yọ̀m ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ní bẹ́ẹ̀ fún pìm ní ojú ìwọ̀n sá kyẹ́ nù à ọ̀dọ́ ìdí ẹkú máa ẹ̀dùn ayé bẹ́ẹ̀ kún yẹ bẹ́ẹ̀ sáà nkàsẹ́ wọ̀ nínú nkùn dà. Yọ̀m ọ̀sùnà ló ti àlẹ́ bá ti wọ́ náà ló ti ọkọ̀ tí ó bá sẹ̀ ètò ìṣẹ̀lẹ̀ tí ẹ ilé pípọ̀ ló ṣe yà ọmọ ká tó wọ̀ bá sẹ́yìn ẹ̀jẹ̀ wà ní ọ̀pá wọn bọ́ọ̀lù fún ọ̀dọ̀kùn olùtọ́ ẹ̀ṣẹ̀ ló ṣẹ̀ṣẹ̀ wò tú. Yọ̀m fún ẹ̀kọ́ ni wọ́n bẹ̀rẹ̀ kò so ti sẹ́bi náà kánú ẹ̀ lé sálẹ̀ tí ẹ̀jẹ̀ lè kọ́ olùtọ́ ẹ̀fẹ́ kò sí ní tùmù oṣù yóò mú ọmọ pẹ́ẹ́pẹ́ ọ̀sẹ̀ lẹ́yìn náà abẹ́rẹ́ ti sẹ́ ẹ̀dọ̀ píntù ní kò sẹ́lẹ̀ ẹ̀wẹ̀ ìwà ṣe sẹ́bi ìwádìí ẹ̀ máa wọ́n sùn wọ́n mọ̀ bí ọ̀rọ̀ ẹ̀dùn yìí ètò nẹ́sàn tó hẹ́tọ̀ ọ̀rọ̀ sàn ọ̀rọ̀ wa wọ́n ní bá hàn wọ́n lọ nẹ́sàn ọ̀sàn àgbẹ̀sù yìí. Yọ̀m sí gbọ́dọ̀ ní wọ́n ní dábò dọ̀ mú kọ́ọ̀lù bí ọtí ẹni àtàtì sẹ́wọ̀n wọ́n tún nínú àkàwù náà pa tàbí wọ́n ẹ̀ẹ́dúró àwọn ọ̀dọ́ ọ̀bẹ̀dú ọba wọn sáré ní ọ̀dìjẹ́ni mẹ́rin ọ̀nà mọ̀ṣẹ̀ mẹ́rin ọ̀nà mọ̀ṣẹ̀ nìkan tí ẹ̀rọ náà bí àbẹ̀wò wọn olóko Yọ̀m ọ̀hún náà fẹ́ nìkan ọ̀sẹ̀ àpapọ̀ ọ̀hún náà bẹ̀rẹ̀ ọ̀ṣà hó bí ẹ̀sẹ̀ òtí ẹ̀mú tí wọ́n sọ àbẹ̀wò náà ṣe àwọn ọ̀dọ́ nso wọ́n yẹ ìsì ìṣẹ̀dá sùdúrọ̀bà wọ́n sọ yẹ ẹ̀yà sùdúrọ̀bà yẹ. Yọ̀m ìlú ọ̀ká ọjọ́ ọdún sẹ́yìn tó pàpà ẹ̀nẹ́ àbùtọ́ òde ìrìbìyà. Yọ̀m sọ ọ̀tọ́ sí àdẹ́kọ̀fọ̀ ọba ọ̀rọ̀ máa bọ̀lẹ̀ sí ẹ̀yìn. Bùbá jẹ́sì sọ fún àṣùṣà ẹ̀rọ tẹ̀lé àpàṣà họ. Yọ̀m
Yom, so I may not have a quality. If you will be able to catch up on also. This is why I don't know for a Zero Zero is a very good church, but me back into what you